ìwọ tó ti bọ orí rí, bó tilẹ̀ jẹ́ pé àwọn wòlíì kan sọ pé wọ́n bá àwọn èèyàn bọ rí kò wà bíbélì. Ìwọ tó ti bọ orí rí, pé ẹyẹlé, pẹ́pẹ́yẹ, oríṣiríṣi wọ́n ti dẹ̀jẹ̀ sí ẹ lórí, síbẹ̀síbẹ̀ nǹkan lè mọ ẹ náà ni. Gbogbo ohun tó dáa orí tiẹ̀ kì í rọ̀ mọ́, wọ́n á ní kó bọ orí, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bọ orí yẹn gan, kàkà kó rọ̀ ṣe ló tún lè sí. Yẹn fún ẹ ní kọ́kọ́rọ́ kan, májẹ̀mú ni tó bá lè ṣe. Májẹ̀mú la fẹ́ kojú májẹ̀mú. Igi ìṣáná ẹyọ kan ó lè dáná sun gbogbo ìlú. Gbọ́ mi, ní tí wàá ṣe ni pé lọ́jọ́ Wednesday, ìwọ prepare àgbọn ńlá kan sílẹ̀, àgbọn ńlá kan tó lómi nínú dáadáa. Wá iyọ̀ sachet tí wọ́n ti tọwọ́ bọ̀, má lọ lo iyọ̀ tẹ́ ti fi dáná oúnjẹ. Wọ́n tó ẹ pé ìjákulẹ̀ ní ṣá, ó bá fẹ́ gbowó mi kan wàrà látakò, ó bá fẹ́ débi kan wá ṣàdìde ogun sí ẹ, àwọn alórí ló ń takò, àwọn ní o bọ́ rí, síbẹ̀síbẹ̀ kò work. Ẹ̀yin lẹ́nu iṣẹ́ yẹn tó bá ti dàfẹ́ mọ́jú kó tó sọ̀rọ̀ sí anybody láàárọ̀ kùtùkùtù, mú àgbọn yẹn ìwọ lù lójú kan. Tó bá ti lu àgbọn yẹn lójú kan, kó tó wá lu àgbọn yẹn, kọ orúkọ rẹ pẹ̀lú mákà, kó fi kọ orúkọ rẹ sára àgbọn yẹn, orúkọ rẹ àti orúkọ ìyá rẹ. Ìwọ mú iyọ̀ yẹn, bí iyọ̀ yẹn ṣe pọ̀ tó yẹn, ìwọ dá gbogbo ẹ̀ sórí láì ti fọ́ sẹ́ni kankan. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ka Psalm 24 pé Elohim méje, Elohim, kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ yìí, obìnrin ọkùnrin, Elohim méje ni ó pè. Tó bá ti pè sí ka Psalm 24 sí. Àwọn nǹkan tó máa ń lé tọwọ́ òkè báyẹn, àwọn ibi tó ti rà tako yẹn, bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí nǹkan báyìí, ṣùgbọ́n náà rà lómi ń bá wọnú àgbọn. Ìjì kì í jà kó dominú àgbọn nù, a máa ń ṣàwárí iyọ̀ ni. Nǹkan báyìí mo fẹ́ kó tẹ̀mí lọ́gbàjá, ọmọ lágbájá lọ́wọ́. Lẹ́yìn ìgbà tó gbàdúrà yẹn tán, dá iyọ̀ yẹn sórí ẹ, wọ́n fomi àgbọn yẹn fọ̀. Tó bá ti fomi àgbọn yẹn fọ̀, wọ́n jẹ́ bí àgbọn yẹn o, inú kò fọ́ mọ́lẹ̀ tàbí kò fẹ́ nìkan jẹ ní. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ bẹ, orí rẹ ò tún tako ẹ mọ́. Ìṣẹ̀dá rẹ máa gbé ẹ débi tó lérò ibi rere. Apostle prophet Oyètọ́lá Ewúrà ló gbàdúrà fún ẹ. 0810 63 11 252 òun ni WhatsApp nọ́mbà mi. Pè mí, mo fẹ́ kí n gbàdúrà fún ẹ, mo fẹ́ kí n fún ẹ message, mo fẹ́ kí n fún ẹ solution, mo fẹ́ kí n ṣọ́nà fún ẹ àwọn nǹkan wo ló yẹ kó jìnnà sí. Mo fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ mọ̀ bóyá kó gbé àbí kó má gbé. Èèyàn máa ń fi Ọlọ́run síwájú lórí gbogbo ohun téèyàn bá ṣe ni. 0810 63 11 252 òun náà ni WhatsApp nọ́mbà mi. Tó bá fẹ́ rí mi lójúkorojú, Ìbàdàn ni mo wà. Èmi àti àríra máa gbàdúrà fún ẹ, máa dẹ́sán tí wàá ṣe, yóò dára fún ẹ, wàá dẹ̀ rúgbó ẹ lò. O ò ní wá sáyé wá wòran, share program.